wọ́n ní ẹ̀yin àti arábìnrin director ni wọ́n, olùdarí eré ni wọ́n, producer ni wọ́n, actor ni wọ́n, ìyẹn àǹtí wa dáadáa kan Ọ̀wẹ̀lá Adémọ́lá. Wọ́n ní ẹ ní àjọṣepọ̀ tó dánmọ́rán, kódà àjọṣepọ̀ yín yẹn bí tó dánmọ́rán dé ó máa wọnú room 306, ó máa wọnú room 406, ó máa wọnú room 201. Ẹ máa ń sùn lọ ara a máa ń fọra wa lẹ́nu. What can't you do with your sister? Everything. Why are you sure that me I don't want to jí wọn jẹ? I don't care. Rotimi, tó bá ṣiṣẹ́ tí o bá wà appealing sí your success, that means you're not doing something right. Àmọ́ tí o bá tó lọ́dọ̀ wa náà, a máa fẹ́ béèrè ńgbà mi lọ́wọ́ àwọn fans wa, àmọ́ là ń yọ̀ sí wọn lọ́rùn. Ìmí máa wá ṣe gbogbo yẹn dẹ̀kọ́ ni oore ṣe gbà lọ́wọ́ ẹ̀. Torí ẹlòmíì máa ṣe oore fún ẹ lẹ́yìn tó bá dọ̀la. This lover ló ti máa bá rẹ̀. Yorùbá ò sábà ń sanwó, English máa ń sanwó. Àbáwá Yorùbá là mọ ìtumọ̀ tá a gbé lọ́wọ́ tá a fi tẹ́ńbẹ́lú ẹ̀. Ẹ dárúkọ bí èèyàn bẹ́ẹ̀ actor obìnrin mẹ́ta tó make waves ní cinema currently. Sọ́dọ̀ wa ni. Ọ̀dọ̀ wa ló tún fi sí jù o. Actor tó máa ta film. Tó bá gbé lọ sí cinema. Màá mú jagunjagun, màá mú Fẹ́mi Adébáyọ̀ lẹ̀, màá mú Kúnlé Afọláyàn lẹ̀. In terms of actress, àwọn tó make blockbuster movies, number 1, number 2 for last year was Funke and Toyin. They made the highest grossing movies. Yeah. Followed by Jade Oshiberu as well, who is also a Yoruba person. I mean, the likes of Jagun, Ageshe Kole, and Loki and many more has proved that we can even do better because we have better stories. We tell our stories in a more explicit way, in a more understanding and enjoyable way. What's it? What? Ṣé o ti máa ṣé o ti máa lọ? Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò Oyinmomo náà la wà. Tẹ́ bá ṣe darapọ̀ mọ́ wa, ẹ káàbọ̀, ẹ fi kalẹ̀ sí, àmọ́ ẹ má gbóúnjẹ kaná torí kò oúnjẹ yẹn má bàa jóná. Kẹ́ má ní dá mi ní ọ̀rọ̀ tó sọ yẹn dùn mọ́ mi. Kò ní dá kí ìyá ọ̀nà méjì jẹyàn, ebi ò dáa, kò ní dá ká waste oúnjẹ kó jẹ jóná. Àlejò tí mo gbé wá fún wa lórí ètò lọ́sẹ̀ yìí, ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ ni mo tún lọ. Ẹ̀yin àgbà ẹ̀yin àgbà tẹ́ bá rí pé àṣẹyìn, ẹ má lọ jẹ́ wá síbi tó ṣòro, ọmọ yín la jẹ́ ọgbọ́n òde ibì kan. Bẹ́ẹ̀ ni ọ̀dọ́ ń rìn lóòótọ́ nínú ayé ọ̀dọ́, wọn ní ilẹ̀ ọ̀dọ́ máa ń yọ̀, àmọ́ àwọn ọ̀dọ́ kan wà tó jẹ́ exceptional ọ̀dọ́ fún àwọn ọ̀dọ́ kan, wọ́n jẹ́ àwòkọ́ṣe fún àwọn ọ̀dọ́ kan àti àwọn àbúrò lẹ́yìn wọn. Ta ni mo sọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ kí n ṣe àfihàn High Chief Dr. Alhaji Pastor Olúwo Rotimi Salami. It is the Olúwo that caught my attention the most. I was supposed to be shouting Eriwo ya. Àyàgbó, àyàtọ̀, àyàjẹ. Tí bá lọ àwọn òde kan tí bá sọ̀rọ̀ Eriwo ya, táwọn yẹn bá ti ní ibo ní yàrá àti ẹ̀ma ní yàrá Africa Magic ni. You know. Ní àdó ọwọ́ mi rèé àti wọ Africa Magic jìnnà ṣe wà dáadáa. Yeah, àlàáfíà ni mo wà. Bó ni. Dáadáa ni. Ẹ ṣáà máa ń kán tó kí láṣìírí ẹwà kí kán tó yìí. Ṣówó yẹn ló ti Ọlọ́run ló rọ̀jò. Tọ́lọ́run bá dẹ̀ ń rọ̀jò. Ẹ̀dá kan ò lè gbàṣẹ́ sí i. You know, so that's it. Rotimi Salami, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ yín, eléré àgbéléwò ní yín home video. Kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́, iṣẹ́ yìí ti gbé yín débi pé ẹ ti ń appear lórí cinema projects. Ẹ ti ń appear lórí àwọn projects ńláńlá tí àwọn táwọn kan gbé lọ sáwọn apps, Netflix, Showmax àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé a máa sọ wípé lẹ́nu iṣẹ́ ẹ kún ojú òṣùwọ̀n lẹ̀ṣẹ̀ rí àwọn iṣẹ́ ìgbà ni? Tàbí man no man wà nù ẹ̀? Tàbí wọ́n tún alẹ́ ìjẹyìn kan pé àwọn actor kan máa ń sanwó fún producer? Mo mọ̀ pé lè má jẹ́wọ́ yẹn. Àmọ́ báwo ni ìrìn àjò yẹn ṣe jẹ́ tẹ́ fi di big name? Lákọ̀ọ́kọ́ náà, láti kékeré mo jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé. Bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé mi ò mọ ọ̀nà tá fẹ́ gbé gbà.
nígbà yẹn. Ìdílé Mùsùlùmí ni mo ti jáde. Àmọ́ mo like Bible knowledge gan. Ìdí tí mo dẹ̀ ṣe like Bible knowledge ni pé gbogbo àwọn story Jesus tó máa ń sọ nú ẹ̀, gbogbo àwọn drama yẹn, mo tún darapọ̀ mọ́ drama group tí mo bẹ̀rẹ̀ sí ń bá wọn ṣe orí ìtàgé nígbà yẹn, àbí stage play rather nígbà yẹn. Stage play yẹn gangan ní ìtàgé o. Àbí ṣé òun ní ìtàgé? Àgbéléwò ní home video. Thank you for that. So láti bẹ̀ lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, olórí mi kan tó ní pé àrí tó ṣeré ọlọ́pàá nínú eré orí ìtàgé kan, mo wá sọ fún pé ọ̀rẹ́ mi mú mi lọ síbi tí wọ́n ti ń ṣe fíìmù ìyá èmi náà mo lè act. Gbogbo ìgbà yẹn máa ń lọ́kàn mi ní pé Rotimi ó fine, so tó bá ti l'opportunity báyìí wọ́n ti gbé sórí TV, wàá ṣe dáadáa. Bẹ́ẹ̀ lèmi ṣòro lọ́kàn mi pé ó ṣe máa rí. Àmọ́ ọ̀rọ̀ yẹn wá yàtọ̀ ìgbà tó di pé mo bẹ̀rẹ̀ sí ní máa lọ sí production house, wọ́n lọ fún rehearsal, lọ fún gbogbo ẹ̀. Kí má bàa fọ̀rọ̀ gùn, ìrìnàjò yẹn bẹ̀rẹ̀ níbi 2004. Mo wá bẹ̀rẹ̀ sí àwọn èèyàn kan tí gbogbo yìí ó gùdù náà, wá sí production tiwa. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo kúrò ní Àjàngbàdì níbi tí mo wà, tí mo ti ń ṣe rehearsal, mo lọ sí Ẹgbẹ́dá. Ibẹ̀ ni mo ti pàdé ní Johnson. Òun náà wà ní group kan náà nígbà yẹn. Èmi náà wà ní èyí tí wọ́n pè ní Manex. Ọ̀pọ̀lọpọ̀ náà à ń bá lọ bẹ́ẹ̀ títí opportunity dé. Kí ni mo fẹ́ fàyọ ni pé ìrìn àjò yìí bí Ọlọ́run ṣe tò ní. Tí a bá dẹ̀ ní pé ká wò dáadáa, gbogbo nǹkan tí ẹ sọ yìí, òun náà ló wà nù ẹ̀. Tí o bá mọṣẹ́ tó pé ojú òṣùwọ̀n, right? Tó kún ojú òṣùwọ̀n. Àwọn èèyàn á rí ẹ, wọ́n á sọ pé a nífẹ̀ẹ́ sẹ́ni yìí. Ẹ jẹ́ ká lò nítorí pé ó máa fún character ẹ, ó máa fún ní life at the end of the day. Àwọn èèyàn á tún wọ́n sọ pé bọ̀bọ́ ẹ̀ nítorí pé ó dá lọ́mọkùnrin ni ìdí tá a ṣe fẹ́ lò nìyẹn. Nígbà mí dẹ̀ kẹ̀rẹ̀, ó ṣeéṣe kí n mọ̀ kẹ́ máa sọ̀rọ̀ production kí n dẹ̀ wá bẹ̀ àǹtí mi àwọn náà àti o òun ni man no man. Above all, God's grace. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n mọ iṣẹ́ tá à ń ṣe yìí. Wọ́n mọ̀, tẹ́ bá rí wọn ẹ máa mọ̀ pé wọ́n mọ̀. Àmọ́ Ọlọ́run wá fún wọn ní orí ọ̀fẹ́ ń pé kí iṣẹ́ yẹn gbé wọn lárugẹ ju bí a ṣe ń rí wọn lọ. Nígbà míì náà, àsìkò ní gbogbo nǹkan o. Ó ṣeé ṣe kó jẹ́ wípé àsìkò ẹni yẹn ò tíì tó. Tásìkò yẹn bá tó, omi tá máa mú òní ṣàn kọjá wa. Bó ẹ mọ̀ pé àsìkò àwọn èèyàn kan máa ń tó tán máa ń lose guard. Tásìkò yẹn àti fi kọjá. Kí Ọlọ́run máa jẹ́ ká wà lose guard. Lọ́rọ̀ tó because tó bá lose guard tó bá lọ lose guard pẹ̀rẹ̀ nǹkan tó dẹ̀ máa ayọ̀ náà dẹ̀ ló máa ń fọ́. Lose guard ní tá à ń sọ yìí náà ayọ̀ ló máa ń fọ́ because tó opportunity yẹn bá wá tó bá ti gbáradì ìdí tó yẹn máa ń sọ pé ó máa ń da kéèyàn máa gba training nìyẹn. Tíwọ́ tó bá ti gba training wà á ti mọ̀ wípé iṣẹ́ yìí ò kò ń ṣe nǹkan téèyàn fi ń falẹ̀ ọ̀tọ̀ opportunity bá wá ó máa make sure pé o gan ò dẹ̀ filẹ̀. Àti dókè ọjà bí àti sustain lókè yẹn setup ni pé bọ̀bọ̀ yẹn ó ti blow nsìn setup ni o. You have more work. You have more work to do. You have to be. Iṣẹ́ pọ̀ tó máa tún ṣe. Ṣé nígbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìyàwó òbí yín fọwọ́ sí torí a mọ̀ wípé nígbà míì irú èmi mo máa ń sọ bá mi ò fọwọ́ sí oníran mi ò ṣalágbèrè mo fẹ́ lọ ṣe broadcaster. Ifá mo rántí èdè kan tí bá mi pè fún mi jọ́ yẹn lọ ó ní nǹkan àlejò làwọn tó máa ń sọ̀rọ̀ lórí TV. Wọ́n ṣe nǹkan àlejò fún mínísítà kọmíṣánná àwọn. A dúpẹ́ pé nǹkan àlejò ni a jẹ́ torí títí dọ̀là náà nǹkan àlejò náà là máa jẹ́ because tẹ́ bá ti wọlé tẹ́ bá ti lọ kíyàn ẹ bá mi fi fíìmù yìí sí. Wọ́n á fi wá ṣe wọ́n láti. Don't leave me. Àwa dẹ̀ ń gba owó. À ń gbọ́ owó láti jẹ́ nǹkan àlejò. Ibi iṣẹ́ tiwa lélẹ́yìí àti jẹ́ àti mú tiwa náà lélẹ́yìí. So definitely nǹkan àlejò náà làwọn máa jẹ́. Àmọ́ kí nǹkan àlejò tá a jẹ́ ká wá jẹ́ that of a value that will hold ourselves in high esteem. A jẹ́ pé dádì àti mọ́mì fọwọ́ sí nígbà tí. Dádì ò fi ọwọ́ sí nígbà tí mo bẹ̀rẹ̀ torí lọ́ọ̀yà ni dádì mi fẹ́ kí n di. Lọ́yà dáàdì tí ẹnjìníà dáàdì tèmi àwọn bàbá yẹn stubborn. Mo bẹ̀rẹ̀ diploma in law ní LASUN. Mi ò parí, mo cross sí full time law.
ìgbà tí mo rí pé rí ìtàgé ó ti ń fẹ́ máa gba mind and soul mi, mo dẹ̀ tún gbọ́dọ̀ wà ní library most of the time tí mi bá sí in class as a law student. Mo kàn sọ fún mi pé bọ̀bọ̀ James part-time the local sociology tí mo mọ̀ pé okay part-time máa fún mi láyè láti lọ sí audition. Síbẹ̀síbẹ̀ náà mo miss bí ṣé test méjì ni mo miss àbí exam méjì. Nítorí pé mo fẹ́ lọ sí location. Mo parí exam níjọ́ kan, ọjọ́ ẹ̀ ní ọwọ́ yìí gé, fan gé mi lọ́wọ́ ibi tí mo ṣe ń change wùrùwùrù pé kí n lè máa travel lọ sí Ogun State láti LASU. Mo miss exam méjì ni mo miss nígbà yẹn. Mo carry over ni mo padà ṣe. Gbèsè tẹ́jẹ ni. Gbèsè tẹ́jẹ. Iṣẹ́ yẹn nísìnyí carry over ti di kò ṣe pé carry over yẹn dáńgbà yẹn bó ó ti di nǹkan ayọ̀ torí ẹ̀rí tàn ayọ̀ fi pa. That's it. Tó ẹ wá jẹ́ ká wo nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ àmọ́ pé kò sówó ní industry àmọ́ burújí ti dé nǹkan ti yí padà wọ́n ti ń fowó pè wá. Kí ni ìrìn àjò àárín yẹn pé àwọn kan sìn wọn tí máa fowó pè wọn o wọ́n dẹ̀ ti wà ń bẹ̀ tipẹ́. Ṣé branding wà important àbí bí mo ṣe mọṣẹ́ mi báyìí ni mo ṣe máa ṣe nǹkan mi láìsí compromise torí àṣà ṣe fine boy àwọn baby girls náà béèrè àṣà tọ́jú ìyá àti bàbá àṣà sọ pé èmi rèé o. Ìbéèrè yẹn Rotimi Salami gẹ́gẹ́ bí ẹnìkan ìrìn àjò mi láti bẹ̀rẹ̀ sí ní máa gba owó ní industry mo bẹ̀rẹ̀ pẹ̀lú English movies. English movies mo lè sọ wípé English movies ni mo ti jẹyà àbí ni mo ti jìyà lẹ́tí san ẹ̀tọ́ ni mo ti invest time ni mo ti train ni mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wípé full-fledged filmmaker ni mi in the sense that I do virtually everything in filming department. I can handle camera. Wow. I can edit. I can light. Mo ti ṣe props and sets rí. Wow. I've done costuming before. A bit of makeup. I write scripts. All rounder. Above all, I produce and direct. Bí a generator nìkan lè tán rí. Well, mo ti ṣe PA náà rí. Yeah, mo ti ṣe PA rí, so mo ti fa generator. You know? So, I mean, I produced and directed my first series in 2010. And it was nominated for AMVCA in 2014 as one of the best comedy writer, you know. So then Kuti's Career Palace, and yeah, I've done a whole lot when it comes to that. But kadugbe for long pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ní basically actor. Ẹlòmíì á sọ pé máa yí ó dà pé English film nìkan ló máa ṣe. Ẹlòmíì á sọ pé dà pé Yorùbá film nìkan ló máa ṣe. Ọ̀rọ̀ olówódé tí a wá ń sọ̀rọ̀ pé yìí. Nígbà tí mo máa kọ́ bẹ̀rẹ̀ sí ni máa gbọ́ owó wọn kì í bá mi negotiate ọkọ̀ máa fún mi ní nǹkan tí wọ́n bá ní ibi tí yàtọ̀ díẹ̀ ti wà fún English àti Yorùbá nìyẹn. English tó bá wọn ṣe tó bá ti jẹ́ pé àwọn ni wọ́n select through audition àbí nǹkan kan wọ́n á fún ẹ lówó kò sí bó ṣe lè kéré tó wọ́n máa fún ẹ lówó. Kò yọjú bẹ́ẹ̀. Wọ́n á fún ẹ lówó. Tó bá ti jẹ́ pé àwọn náà pè ẹ́ pé kò wá. Mi ò wá sọ pé kò láwọn kankan tó yẹ pé users ni wọ́n àwọn kan wà tó yẹ pé users ni wọ́n tó yẹ pé máa ń wò pé ṣe mo wá opportunity ẹ̀yin lẹ̀ wá nǹkan so kọ́kàn máa fi ẹ̀ sí báyẹn. So níbẹ̀rẹ̀ kò sówó yẹ ìgbà tó yá tí bá lọ for audition tó bá ti pick me wọ́n á fún mi ní nǹkan tí ó bá wù wọ́n. Nígbà tí mo wá win ní AMVCA tán in 2017 as an actor, as best supporting actor in 2017. Iṣẹ́ English náà ni, cinema job náà dẹ̀ ni, titled Just Not Married, produced by Judith Aldo. Nígbà tí Judith pè mí fún character yẹn, ó ní ọmọ Salami, you are the only one I did not double cast in this movie. Ìwọ nìkan ni mi ò double cast o, ìwọ ni mo ṣàkàn rí nínú character yẹn. Èmi náà dẹ̀ rí i pé máa ṣe bí mo bá ṣe lè ṣe mo ṣáà ṣe bó ṣe yẹ kí n ṣe iṣẹ́ yẹn ó dàbí pé character mi the movie wasn't supposed to be comic, wasn't supposed to be a comedy genre but eventually bí a tó rí character mi wọ́n padà máa tag as comedy iṣẹ́ yẹn fún mi ní ọ̀pọ̀lọpọ̀
awards, but particularly lẹ́yìn tí mo win ní NVCA tán mo wá lọ fún audition àwọn yẹn wá sọ pé ṣé ìwọ tó ti gba àdúrà ní ẹyẹ yẹn o tún wá audition ìwọ tó ti gba dúró NVCA African Oscar ní kí ló wá ń ṣe mí báyìí mo ní ẹjọ́ ta ló mọ̀ mí àti gbogbo àtàdé ń sọ̀rọ̀ yìí mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ TV series àmọ́ movies 5 péré ni mo ti ṣe. 5 péré. As a matter of fact, ìyẹn ni second movie tí mo ti play supporting lead nínú ẹ̀. Gbogbo àwọn tó wà ní kàtígórì tí wọ́n nominate mi fún àwọn tó ti ṣe fíìmù over 300, 400 ló wà ńbẹ̀. So ta lèmi Rotimi wọn tí mọ̀ mí mo kàn ní grace láti gba eléyìí nítorí performance mi nínú iṣẹ́ yìí ni. Èmi mo wá ní láti máa jáde káwọn èèyàn máa rí mi kán bá lè máa rántí wípé ṣé pípọ̀ wọn tó gbá NVCA ni a rí ẹ tètè fún ní role. Mo wá lọ fún audition 2. Wọ́n sọ pé kí n máa lọ pé they will get back to me for one reason or the other. Mo dúró mo lọ síbi kan mo padà wá ìgbà tí mo padà Desmond Elliot rí mi Desmond ni bàbá tí ó sunkún lórí stage ẹ̀kọ́ ni mo ní nítorí pé bí bọ́ lójú mi lóòótọ́ mo wo orin àjò bí tí mo ti ń bọ̀ pé ìyẹn ni pé èmi Yorùbá dẹ̀ ní àròkàn ó fẹ́ kún àtúndá. Èmi tí mo ti kọ speech tẹ́lẹ̀ pé just in case pé máa lọ prepare wọn pẹ̀lú òyìnbó bàbá mo sọ speech dànù kó má dàgbà fún speech kó má dàgbà fún packaging a dúpẹ́ fún Ọlọ́run náà. Nígbà tí Desmond wá sọ pé bọ́bọ́ tó sunkún lórí stage NVCA kọ́ lè mo lé mi ni ó ní èmi Kaduru pm ó ní jọ movie ilé tí a ṣe cast off fún bá mi fún bọ̀bọ́ yìí ní sublead the other one bá mi fún ní lead. Just like that. Now ibi tí mo lọ gan ni pé nígbà tí wọ́n wá pè mí padà kí n wá fún negotiation which is like the first or second time ever in my life to myself we can work for negotiation. Mo wá fún negotiation. Iye tí wọ́n fi lò mí gbà yẹn mi ò ní sọ síta. Ó kéré. Bí ìgbà tó bá fi ìgbà 2000 lọ yàn kí èèyàn gbà bí 10,000. Nígbà tí mi ò tí gba NVCA tó bá fún mi lóòótọ́. Ẹ gbà. Mo máa gbà ẹ máa tún dunnú. Ẹ tún dúpẹ́. Mo wá sọ fúnra mi pé ọ̀gbẹ́ni you're a family man now. Bó bá ṣe place ààrẹ tó bá ṣe bí wọ́n ní bọ́lọ́jà bá ṣe pàtẹ́ bónígbà bá ṣe gbégbá ẹ̀ wọ́n ṣe máa bá gbé wọ́n ṣe máa ná wọ́n ní ọ̀gbẹ́ni Ọlọ́run ti fún ẹ ní opportunity nísìn má lose guard ó bá sọ fẹ́ nìyẹn iye tẹ̀sán yìí mi ò lè gbà ó kéré àwọn ní ọkẹ́ àwọn máa pọ̀ kéré àwọn abẹ́ fi kún àwọn àfikún bá ní ọkàn yẹn bá ní. ilé tó kéré náà. mo ní ẹ̀sà ó kéré iye tí mo lè gbà jálẹ̀ ní mi ò mọ ibi tí mo ti ní confidence yẹn bóyá wọ́ọ̀dì yẹn ló fún mi confidence yẹn because ìgbà lẹ́mìí kan sọ́dọ̀ mo sọ pé Rotimi ọ̀bọ̀ ṣé o ti máa dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ ṣé o ti máa lọ lè wá sọ pé òun ò lè san iye yẹn o bó ṣe sọ pé òun ò lè san yẹn báyìí mo dẹ̀ ní ẹ̀ṣọ́ nǹkan sá inú mi dùn pé ẹ̀ tẹ́ consider mi àmọ́ èmi ò lè ṣe o. Thank God for that decision that day. That decision that day, I would say, has helped me so much that, you know, I would say the little things I've achieved and acquired in my life, it is my money. I worked for it. You know, torí pé tí a bá máa gba owó gidi gẹ́gẹ́ bí eléré orí ìtàgé, ìdí tá a ṣe máa ń bára wa jẹ́ lọ́dọ̀ àwọn tó jẹ́ fans wa nìyẹn gbà mí. Àwọn kan wà wọ́n nífẹ̀ẹ́ wa, wọ́n fẹ́ ṣe fún wa látọkàn wọn. Àmọ́ tí ò bá tó lọ́dọ̀ wa náà, a máa fẹ́ béèrè ńgbà mí lọ́wọ́ àwọn fans wa, àmọ́ láàyè ò sí wọn lọ́rùn. Ìmí máa wá ṣe gbogbo èèyàn dẹ̀kọ́ ni oore ṣe gbà lọ́wọ́ ẹ̀. Lóòótọ́. Torí ẹlòmíì máa ṣe oore fún ẹ lẹ́ni tó bá dọ̀la. This lover ló ti máa bá rẹ̀. A ṣe ju ègún lọ gan. Ó máa ṣe ju ègún lọ. So lẹ́yìn ìgbà tí mo sọ pé mi ò lè gba kíní ẹ̀, ẹni tó gbé mi lọ lọ́jọ́ ẹ̀ torí mi ò tí ì ní mọ́tò, ó ní pé ó ṣe gbà. Mo ní ọ̀rẹ́ má jẹ́ ń gbà. PM yẹn ó wá kọjá lẹ́gbẹ̀ẹ́ mi ńgbà yẹn tí mo kúrò lọ́dọ̀ producer yẹn.
wọ́n dẹ̀ sọ PM yẹn dẹ̀gẹ̀rẹ̀ ẹnìkan tó ní tó burú díẹ̀ ni so wọ́n ló máa bá àwọn actor sọ̀rọ̀ ènìyàn ó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi nígbà tí ó máa pè mí níjọ́ kejì fún iṣẹ́ kejì láti negotiate ìgbà tó máa address mi lórí phone kò pè mí kò lárúkọ mọ́ mi lórí ó ní Mr. Rotimi. àbí torí ọkọ̀ tẹ́ gbé wá. mi ò gbé mọ́tò wá lọ́jọ́ yẹn. mọ̀ pẹ̀lú èèyàn kan gbé yín wá. kò rí mi kò mọ̀ ó ti dókè wọ́n ti sọ fún pé mo reject iye tán fẹ́ sọ fún mi fún iṣẹ́ alákọ̀ọ́kọ́ yẹn. òun ló fa extra respect. òun ló wá fa extra respect pé ó dà pé bàbá yìí ó dà pé òun wà ó dà pé ó wà òkè bàbá ọ̀dẹ̀ òkè nǹkankan. Ọlọ́run ló kàn ń darí mi gbà yẹn pé bọ̀bọ̀ eléyìí báyìí ṣe báyìí ìgbà tó máa pè mí tó máa sọ pé kàn dẹ̀ ní pé fún a new person ní around there kò ní béèrè pé Yorùbá máa sọ fún ẹ straight pé iye tó ń fẹ́ fún ẹ lélẹ̀ in fact kò ní sọ fún ẹ pé òun fẹ́ fún ẹ lówó straight tó bá ti parí iṣẹ́ ló ṣe máa fún ẹ ní nǹkan. ìgbà tó wá pè mí tó ní hello Mr. Rotimi mo ní àbí nọ́mbà àbí ẹni yìí náà kọ́ ni mo ní hello sir iṣẹ́ wa la fẹ́ ṣe yẹn ìjọba báyìí ni ìjọba báyìí ni èlò ni ká wá fún yín báyìí ẹ̀mí Ọlọ́run ẹ̀ tún ní pé bọ̀bọ̀ tún yin lóòkè. yìí bá ń gà ṣáná sí. ó kàn yin lóòkè ni mo yin lóòkè mo ṣe yin lóòkè mo sọ fún mi pé bọ̀bọ̀ Ọlọ́run má jẹ́ ọ̀tẹ́ olùkọ́jà jẹ́ pé òun Ọlọ́run lè tó ń gbọ́ yìí wọ̀. ló wá ní ó dẹ̀ á pọ̀ wọ́n ní tó ṣe ni pé káwọn dá sí méjì. mo ní pàdé àdìsẹ́ta. méjì tó ní káwọn dá sí yẹn ó pọ̀ lójú mi mo ní. ó dà pé. wẹ́dọ̀ ẹ sọ̀rọ̀. ó dà pé tí mo fẹ́ gbọ́lẹ̀ sọ. ó dàbẹ̀ ní pé nǹkan tí ní Ọlọ́run kì í ṣe yóò dà pé work pé ní mo kàn sí ni pé normally ó yẹ kí n kàn gbá straight ni pé kò wá kí n bá tó change mind wọ́n kàn sí ni pé smart to lose gas tó fakọ sí díẹ̀ eventually we met at a 75% and I was paid ahead. I did the job. Láti ìgbà yẹn ni mi ò ti kí n jẹ́ kí torí mo rò pé family man báwo mo ṣe fẹ́ bọ́mọ báwo mo ṣe fẹ́ bọ́yàwó báwo mo ṣe fẹ́ ṣọmọkùnrin àwọn òbí náà wà bẹ ọ̀rẹ́ gbogbo wọn máa rí ẹ lórí TV wọn máa sọ pé kódà àwọn tó rí yín títì gan pé ọkọ rẹ tà àfọdé bàbá báwo la tẹ. ṣe fẹ́ ṣe so ká dúpẹ́ fọ́lọ́run pé láti ìgbà yẹn ìgbà tí mo wá tún wá wọ Yorùbá tán wọ́n ní wọ́n ń sanwó mo ní ẹ má ṣe bá yẹn fún mi. nǹkan bẹ́ẹ̀. ṣé mi máa fẹ́ ṣe léyìí bá èmi ò lè ṣe léyìí. wow. gbogbo àwọn tí wọ́n fẹ́ máa introduce mi gbà wọ́n ní pé mo ní àtẹ̀bá lè sanwó èmi ò lè ṣe. wọ́n ní adé fẹ́ kó máa ṣe ẹ fẹ́ kí n máa ṣe owó ẹ̀mí náà kí n máa ṣe màmá mi gan fẹ́ kí n máa ṣe. àmọ́ nǹkan tó bá ti wùyàn lọ́kàn téèyàn náà dẹ̀ lórí ẹ̀ tó bẹ Ọlọ́run fún wisdom bó ṣe máa ṣe. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olóyìnbó wá ní concessions here and there. here and there so ọwọ́ ẹ̀ náà dẹ̀ tún gbìyànjú ọwọ́ ẹ̀ àwọn ọ̀nà àmọ̀ sọ ó tì mí kó tó di pé ẹgbẹ́ mi lọ sí ibi junction yẹn. let me finish this one first let me finish this one ṣe you pen it down. so ọ gbìyànjú ọ jẹ́ kó máa yé mi pé o máa ní láti máa balance ẹ̀ díẹ̀díẹ̀ ni tó bá gbẹ́lẹ̀ báyìí wọ́n tún gbìyànjú wọ́n dá sí negotiation because lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀mí the only place tí mo ti máa ń le jù nìyẹn ọ̀rọ̀ olówó ẹ̀sánwó mi fún mi máa ṣiṣẹ́ yín. oh really I can't even remember. So wọ́n gbìyànjú gan wọ́n guide mi láwọn òbí kankan pé ṣe báyìí má ṣe báyìí. so àdúrà máa gbà fún Ọlọ́run ni pé kò sí nǹkan kí nǹkan tá a bá máa ṣe ní ayé yìí lẹ́yìn tọ́lọ́ máa ti fún ẹ ní wisdom kó tún fi àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ju ara ẹ lọ kó tún fi wọ́n sí agbègbè ẹ̀ with that torí Ọlọ́run ní bọ́lẹ̀ wá ṣe o èèyàn náà ló máa rán. so that's just the journey of me, you know. Rotimi Salami ṣì wà ń kalẹ̀ pẹ̀lú wa nínú ilé agbára ń bí adé fọ̀rọ̀ jómi tó rọrọ̀ àfọ̀rọ̀ wérọ̀ púpọ̀ ní ilẹ̀ máa ń jiyàn pé irọ́ ni ibi tó ti bẹ̀rẹ̀ rí ẹnu oníkan báyìí ní Yorùbá ni a ti ń gbọ́ pọ̀n ẹ̀ ti gbọ́ láti ẹnu Rotimi Salami àmọ́ bro ó dé ìkórìtà kan ọ̀rọ̀ Yorùbá àti English
ìyẹn Yorùbá industry jẹ́ ká pè bẹ́ẹ̀ àti English industry àmọ́ pé méjèèjì náà under Nollywood ló wà. Àmọ́ wọ́n máa sọ wípé Yorùbá yìí sábà sanwó gẹ́gẹ́ bí ara ọ̀rọ̀ tí mo mú nínú ọ̀rọ̀ tẹ̀sán sí Yorùbá ò sábà sanwó English máa ń sanwó. Àmọ́ kò ń ṣe gbogbo èèyàn ló láǹfààní láti tẹ̀ríwọ English nítorí èdè wa náà ni èdè àbínibí wa. Ṣé ẹ̀yin wá lérò wípé àwọn English yìí àwọn èdè onígẹ̀ẹ́sì yìí wọ́n ní investor wọ́n lẹ́ni tó ń kówó sílẹ̀ ju àwa Yorùbá lọ àbáwa Yorùbá là mọ ìtumọ̀ tá a gbé lọ́wọ́ tá a fi tẹ́ńbẹ́lú ẹ̀? I think you've said it all. Ẹ ti sọ already. But láti tan ìmọ́lẹ̀ díẹ̀ sí gẹ́gẹ́ bí ó ṣe yé mi. Ẹ mọ̀ pé passion ìfẹ́ tí oníká ní Yorùbá particularly fi bẹ̀rẹ̀ eré orí ìtàgé pé kò ṣe bí a pé owó wà rẹpẹtẹ wà tán bẹ̀rẹ̀ wọ́n bá mi ṣe àjọmúra wa pọ̀ àṣe iṣẹ́ jáde. Àmọ́ àwọn tí wọ́n ṣe tán wà ní English sector tán ṣe English movies àwọn yẹn tètè understanding pé business ni. Show business. Showbiz, àwọn Yorùbá dàgbé àwọn tí Yorùbá gbà tán bẹ̀rẹ̀ wọ́n mú gẹ́gẹ́ bí passion wọ́n ro the business angle that much. Òun ló fà tí growth méjèèjì fi yàtọ̀. Àmọ́ nísìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí we can now tell that kò ń ṣe pé bóyá àwọn English máa rí investor ju Yorùbá lọ. Àmọ́ when it comes to business ta ló fẹ́ ṣe owó àṣedànù? Kò sẹ́ni tó fẹ́ ṣòwò àṣedànù. Àṣejèrè ní gbogbo fẹ́ ṣe. Wà tún rérè. Ẹni tó bá dẹ̀ ti ṣe rí tó make owó nídìí ẹ̀ ló máa tọ̀ lọ ló máa kówó ẹ̀ kalẹ̀ fún. Téèyàn méjì wá ń sìn ó ní mo fẹ́ ṣe tọ̀dọ̀ mi mo kàn fẹ́ ra manage ni tá bá máa fi parí iṣẹ́ o ojú owó nìkan ni a máa fẹ́ rí o. Ẹ jọ̀ọ́ investor wo ló fẹ́ kó wá síbẹ̀? So nítorí pé àwọn English tètè mú lọ́kùnkúndùn bíi business òun ló ṣe jẹ́ kí àwọn differences yẹn wà. But now it is a lot better. I mean the likes of Jagun, Ageshekole and Lokikyo and many more has proved that we can even do better because we have better stories. We tell our stories in a more explicit way, in a more understanding and enjoyable way. So that's why táwọn èèyàn bá ń wo méjèèjì torí pé a lè sọ òyìnbó jọ lóyìnbó lọ. We cannot speak the language more than they know the language. A lè sọ jù wọ́n lọ. Àmọ́ ṣe rí tiwa yẹn a lè sọ pé mo nífẹ̀ẹ́ a lè sọ ní bí multiple ways. I love you is I love you. Ayé tí wọ́n sọ pé I care for you, I cherish you. Mo nífẹ̀ẹ́ ǹjẹ́ mo nífẹ̀ẹ́. Mo nífẹ̀ẹ́. But kí yóò bá tó sọ fún ẹ pé I love you. Ó lè ti kọ́kọ́ kí ẹ lọ náà. Ó ti mọ̀ pé ó ti so for language, yes, for language is more expressive. And when it comes to consumers, which is àwọn tó ń wò wá, tó bá ti lè ó lè sọ ìbò kan sí kó sọ pé okay in my own capacity kó jẹ́ pé ẹni tí ò really gbọ́ ìbò kan wọ́n pé kí ló jẹ́ capacity ó say okay it is the Y syndrome for me. Now ìgbà tó sọ́nu film ṣé kọ́ lọ máa gbé dictionary kan ṣe máa wo kí ni syndrome kí ni ìtumọ̀ syndrome. But ó wo Yorùbá film ìgbà tó fẹ́ sọ̀rọ̀ ó ti kọ́kọ́ ṣe àkàjúwe ó ti lo èdè ó ti express ó ti express in such a way that kò dọ́ta. Yorùbá tó máa yí ẹ téèyàn bá tiẹ̀ wá sọ Yorùbá wàá mọ̀ pé Yorùbá lélẹ̀ kò jọ kankan mi. So ìyẹn wá túmọ̀ sí wípé o máa gbádùn fíìmù yẹn mọ̀ o dẹ̀ máa rí ẹ̀kọ́ kọ́ nínú fíìmù yẹn compared to ibi tí wọ́n ti sọ àwọn vocabularies wọ́n ti lọ àwọn vocabularies kankan. Àwọn ayérayé lexis and structure. Nǹkan kan dẹ̀ tó wá wà àwọn òyìnbó tí wọ́n sọ máa sọ pẹ̀lú nígbà míì wà fáwọn actors mi wọ́n á tún lo Queen's English tí àmọ́ sọ dáadáa àbí American English táwọn sọ dáadáa wọ́n máa sọ pé ìrìnà máa ń sọ ń gbà mí but kò ń ṣe pé mo mọ̀ ó dìbò ní wáyé wa so tí nǹkan tí wọ́n ṣe èdè wa
ó ti question kan ìdùnnú pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àmọ́ Yorùbá yìí gan sọ dáadáa. Ó ń dùn èmi gan sìn pé mi ò mọ̀ sọ dáadáa, mo máa ń gbìyànjú pé mo gbọ́dọ̀ mọ̀ sọ dáadáa, àwọn ọmọ mi náà gbọ́dọ̀ dẹ̀ mọ̀ sọ. Àwọn ọmọ ṣàṣọ Yorùbá nítorí àwọn ọmọ mi sọ Yorùbá díẹ̀ ni kò ṣe púpọ̀ but wọ́n sọ gbìyànjú àwọn tó sọ rárá. Wọ́n sọ so nǹkan tí ó mú ìyàtọ̀ àárín méjèèjì nìyẹn. Àwọn kan understand the business dáadáa, àwọn kan understand dáadáa. Nísìnyí tí àwọn Yorùbá náà dẹ̀ ti understand the business dáadáa sí àti rí yàtọ̀. Mo nífẹ̀ẹ́ síbẹ̀ ṣe bá wa tàn mọ́lẹ̀ sí tẹ ìyọ̀nà náà. Àmọ́ ṣe mọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín tẹ sọ wípé àwa Yorùbá lóòótọ́ àárí pé passion, ìwúrí, nǹkan tó dùn wá nínú, nǹkan dùnnú làwa ń fi ń ṣe. Àwọn Ìgbò àbí àwọn elédè Gẹ̀ẹ́sì ẹ má bínú, àwọn elédè Gẹ̀ẹ́sì àwọn yẹn ti fi tètè bẹ̀rẹ̀ sí ní ṣe owó, ìyẹn ni show business tá ń pè ní showbiz. Lérògbà tiyín, ibo lẹ́mọ̀ tí iṣẹ́ eré àgbéléwò, iṣẹ́ eré tíátà, ibo ló ti bẹ̀rẹ̀? Torí àwọn Ìgbò ní àwa lábẹ̀rẹ̀ wọ́n tẹ̀ máa ń ṣàkàwé, wọ́n ní living in bondage lọ́n fi bẹ̀rẹ̀, lẹ́yìn yẹn ní The Pretty Serpent. Ibi tí àwọn ti bẹ̀rẹ̀ nìyẹn. Ibo ni industry gangan ti wọ́ wá tẹ̀ bá mọ̀? Gẹ́gẹ́ bí mi ṣe mọ̀, bí mo ṣe gbọ́ àti bí mo ṣe kà, àti ọ̀dọ̀ àwọn Yorùbá gangan ló ti bẹ̀rẹ̀. You know, gbogbo pé wọ́n ṣe eré sí orí kí náà ti ń púrúkọ gbé fíìmù lọ sí theatre nígbà yẹn. You know, of course, stage and all started from the likes of Ogunde and all. But as far as I can remember, I think Big Abbas also, yeah, had his first film, I think 1987. Was it 1987, I think? Yeah. So I think after Big Abbas produced his first, then Alade Arumire produced his. But Alade's own came out before Big Abbas, you understand? But all of these people are Yoruba people. Now, nígbà tí ó di pé ó bẹ̀rẹ̀ sí trend yẹn bẹ̀rẹ̀ sí grow díẹ̀díẹ̀ tó di pé àwọn ọmọ Ìgbò wá join ni wọn. Wọ́n á fi ọ̀nà hàn wọ́n. Àwọn Yorùbá gangan ló fi ọ̀nà hàn wọ́n pé okay lẹ́nu iṣẹ́ yìí o Yorùbá ló fọ̀nà hàn wọ́n. Àmọ́ tá bá ní ká wò dáadáa náà gbogbo ala ní nǹkan tá wà gifted about. Tó bá di ọ̀rọ̀ ní business they give it to the Igbo people. You understand? I doff my cap for them when it comes to business. Gbogbo ọpọlọ wọn business ni. So ìdí tí àwọn wá fi packaging sí. Packaging tó fi sí yẹn. Yes, packaging because àwọn náà ti wò pé kíní yìí owó ni kíní yìí gbà tó títí pókè home video ti wà okay tó bá bẹ̀rẹ̀ sí ní distribute tó bá ń ṣe lè àwọn náà gbé ọpọlọ lẹ̀ náà wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe gbogbo àwọn distribution and all of you that is after gbogbo àwọn because gbogbo àwọn living in bondage àwọn yẹn those were early days movies, early 90s, you get, you know, so wọ́n ti ní àwọn new masquerade nǹkan àwọn television series lóríṣiríṣi tí wọ́n àwọn àti Jacob gbogbo wọn, you know, so saying that we even started the English itself go. Àwọn Yorùbá gan ló tún bẹ̀rẹ̀ English. Àwọn Yorùbá gan àwọn náà pioneer. So it was more like àwọn Easterners wá pọ̀ nù àwọn tó invest into the production. Ìdí tí ó ṣe máa tàyẹ̀ máa ń fi pé okay English movies sọ pé bóyá àwọn but tá bá wò náà ká tún wá wò ní sinimá ń sìn. Níbi tó tóbi dé nsìn ẹ dárúkọ bí èèyàn bẹ́ẹ̀ actor obìnrin 3 tó make waves ní cinema currently ẹ dárúkọ actor ọkùnrin 3. Ọ̀dọ̀ àwọn ní Gẹ̀ẹ́sì náà ló fi sí jù. Ọ̀dọ̀ wọn kọ́ ló fi sí jù. Ṣọ́dọ̀ wa ni. Ọ̀dọ̀ wa ló fi sí jù. Tẹ́ bá máa dárúkọ ọkàn nsìn ń pé okay actor tó máa ta film tó bá gbé lọ sí cinema nsìn. Màá mú Jagunjagun, màá mú Fẹ́mi Adébáyọ̀ lẹ̀, màá mú Kúnlé Afọláyan lẹ̀. Ìyẹn fún àwọn filmmakers mo sọ̀rọ̀ actors àwọn ojú tó jẹ́ pé táwọn èèyàn bá rí as at last year going by record as at last year àwọn tí àti Ìfàdédì méjì àwọn tí wọ́n make in terms of actress àwọn tó make blockbuster movies number 1 number 2 for last year was Funke and Toyin. Lóòótọ́. They made the highest grossing movies. Yeah, followed by Jade Oshiberu as well, who is also a Yoruba person, you know. And you understand, you know, so now the thing is that I don't like the argument of
differences. I don't like Igbo and Yoruba. I don't like it. I don't like going into it. But I can call Piati Biri about jealousy. No, Lumaje. So that's it basically. Àwọn tí bá ní kí n bi awuyewuye kan lọ gboro. Wọ́n ní Rotimi ni kò ṣe Rotimi. Àwọn èèyàn kan ti make up mind wọn pé bẹ́ẹ̀ náà lórí. Àwọn èèyàn kan ní kò rí bẹ́ẹ̀. Èrò ọmọkùnrin ṣe máa ṣe bẹ́ẹ̀. Wọ́n ní ẹ̀yin àti arábìnrin director ni wọ́n, olùdarí eré ni wọ́n, producer ni wọ́n, actor ni wọ́n, ìyẹn àǹtí wa dáadáa kan Ọ̀wẹ̀lá Adémọ́lá. Wọ́n ní ẹ ní àjọṣepọ̀ tó dánmọ́rán, kódà àjọṣepọ̀ yín yẹn bí tó dánmọ́rán dé, ó máa wọnú room 306, ó máa wọnú room 406, ó máa wọnú room 201. Ẹ máa ń sun lé ara. A máa ń fọra wa lẹ́nu. Wo kọ́ máa lo nǹkan tó bá wù wọ́n. I don't care. The only thing I can say is she's my sister. That's it. And what can't you do with your sister? Everything. Everything. Maybe apart from that one, maybe apart from that one that they're thinking. But in contact with your own I leave them to it. Let them think whatever. I don't care. Wọ́n tún wá sọ pé ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàrin àwọn àti ìyàwó yín pé ṣẹ́yìn a máa ṣe iṣẹ́ ikú ajẹnifẹ́ni ni. So àwọn náà lọ tún kó. So that's why mo sọ pé let them choose their place. Àmọ́ gẹ́gẹ́ bí fine boy tẹ́ nǹkan tó ẹ wà lára àwọn ọkùnrin tí wọ́n tètè lọlé ìyàwó. Ẹ̀yin lọlé ìyàwó torí ọkùnrin tó bá ti fẹ́ ìyàwó lọlé ìyàwó ni obìnrin ló nílé. Ẹ wà lára àwọn ọkùnrin tó jẹ́ eléré àgbéléwò tètè lọlé ìyàwó pé kí nìdí, ṣé torí pé ẹ wò pé tówó yìí bá dé mo lè má rí true love wo, àbí ọmọbìnrin yìí náà ó ti wọ́ tiẹ̀ ó deserve ẹ̀ ká fi yẹ kó lẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé I would say that everything about my life Ọlọ́run ló ń bá mi tó. Èmi kọ́ ni mò ń tó. Ọlọ́run ti mọ nǹkan tó yẹ mí, ó ti mọ bóyá nǹkan tó yẹ pé mo gbọ́dọ̀ ṣe kí n tó ṣe the next one, èmi náà dẹ̀ listen sí gbogbo bó ṣe sọ fún mi pé ó yá ṣe má ṣe. So èmi kọ́ ni mo tó, mi ò rò pé ìdí nìyẹn David fẹ́ yàwó torí àwọn baby girls kọ́ máa wá kó yín bá. Ẹ̀rù wọn ń bà mí. Ẹ̀rù wọn kì í bà mí. Bẹ́ẹ̀ ṣe wà yìí gan baby girls á ṣì máa bẹ́ẹ̀ lọ bá wọn wá bá yín. Tí wọn bá wá bá mi máa fi pé mo ti ń sick ni màá bẹ̀rẹ̀ sí ṣàdúrà pé Ọlọ́run wọn kí ló ṣẹlẹ̀, wọ́n gbọ́dọ̀ máa wá náà ni. Báwo lẹ ṣe wá ń tó? Ọlọ́run náà ló ń tó. Ìyàwó yín dẹ̀ understand. Ìyàwó mi gbọ́dọ̀ understand. Ó gbọ́dọ̀ understand. Yes. Ìdí tó ṣe gbọ́dọ̀ understand ni pé my wife is also a thespian. She knows so much about the job, and the thing is, ìyàwó mi máa sọ kankan ni Rotimi, tó bá ṣiṣẹ́ tí ò bá wà appealing sí opposite sex, that means you're not doing something right. Èmi ni wá kù sí lọ́wọ́ bí mo ṣe máa manage relationship àti èmi àti ẹ̀ àti èmi àtàwọn fans mi. I mean, please keep coming, keep flocking. I mean, that's how I flourish. I flourish. Àwọn tó máa àǹtí ẹ má gbàbọ̀dá àwọn tó máa jíjẹ wà, àwọn tó fẹ́ jíjẹ wà. Why are you sure that me I don't want to jí wọn jẹ? Ṣé ìfẹ́ jí wọn jẹ? Well, that's the thing. You know what people don't get to understand is ṣé ẹ fẹ́ sọ pé mi ò tí jáde kẹrẹ́bìnrin tí mo like rẹ̀ ni. Máa wá. But it's a thing of choice. If I want to do it or I don't want to do it. Èmi ni mo kàn gbọ́dọ̀ dárò pé tí mo bá ṣe kò ní jẹ́ last one tó máa ṣe tí wọ́n fi ní pẹ̀ síṣẹ́ mọ́ ló fẹ́ lọ ṣe yìí. Ṣé kò ṣe? Do you understand? Disease wà lọ́tọ̀. Spiritual battle náà tún wà. You know, it's not everybody. Pregnancy náà tún wà. You get, it's not everyone who really wants you to grow. Ó yẹ kí ẹ máa rẹ̀ ká má gbàgbé pé kò sí nǹkan tí mo ní tó dára ju tẹlòmíì lọ. Èmi kọ́ mo fẹ́ràn jù ní ayé yìí. Lóòótọ́. Kò ń ṣe pé mo mọ òyìnbó sọ bí alára. Lóòótọ́. Ó kàn jẹ́ pé tí n bá sọ máa ń fẹ́ dàbẹ̀ ní kó dùn lẹ́nu mi nígbà tí n bá sọ wrong English gbà mí àti rubbish, you know, sometimes, yeah. But then the truth is tí èèyàn bá kí ẹ̀dá máa wo rẹ̀ bẹ́ẹ̀ ni pé èmi ni mo dá tán. Kò dẹ̀ máa yàrá wo rẹ̀ pé àfẹ́mí. Ọlọ́run nìkan ni àfẹ́mí o. But you as a person kò gbọdọ̀ jẹ́wọ́ nìkan tán bá rí ẹ wá pẹ̀lú mi. Nobody's indispensable. Nobody's indispensable. You know, so at the end of the day, take this life like, I mean, you have as much rights. If you were my fan, you know, the kind of respect that I want to give to myself is that I will give to you. You know, so. Bọ̀wọ̀ fúnra èèyàn
Exactly. Respect yourself and yes, respect people around you. To. Níbi tí abade yìí tabanika wojú ago wa now that day is over and láti ṣe ẹ̀yin gan lẹ̀ kẹ́yin gan wọnú ayé lọ kẹ́ enter the place. Ẹ ti rí lórí ẹsẹ̀ mi láti ọ̀dọ̀ aláṣẹ àtolúdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò Oyinmomo. Wọ́n ní kò ní dáká pé fine actor, super actor, akọ tó máa. Jọ ṣé mo fine tó bá yẹn náà ni. Àwọn èèyàn sọ bẹ́ẹ̀. Ẹ ti ẹ̀yin kọ́. Ṣé èyí tí mo rí tí n bá gbé fájọ lórí fáma sọrí ní ká fún yín pé ẹ má bínú pó kéré o. Thank you so much. I appreciate this. And like they were saying in those old Yoruba movie, in those Yoruba things say, okay, ọwọ́ yẹn máa ròkè o. Àmín. Ilé-iṣẹ́ wa ò ní jóná. Ilé-iṣẹ́ exactly, yeah. Ilé-iṣẹ́ bá ṣe jóná kí ló kù kọ́ lọ́ máa ṣàánú. Ilé-iṣẹ́ méjì ni ò gbọdọ̀ jóná. Ilé-iṣẹ́ tá a ti ń ṣiṣẹ́ àti ilé-iṣẹ́. Ẹ̀yin wa lórí ètò Oyinmomo ilé-iṣẹ́ méjì ni ò gbọdọ̀ jóná. Ilé-iṣẹ́ tá a ti ń ṣiṣẹ́ tó ń dowó sápò fún wa àti ilé-iṣẹ́ tá a fi enter the place. Torí wọ́n á sọ wípé owó méjì lobìnrin mọ̀ tó pọ̀ jù lẹ́yìn ẹ̀tì gẹ̀ẹ́tì ẹ̀tì dá. Ẹ fi àtẹ̀jíṣẹ́ owó méjì tóbìnrin mọ̀ yẹn ẹ fi jíṣẹ́ sí abẹ́ post yìí gàgàgàgàgà káàtì ẹ lè mọ̀ pé ẹ̀yin èèyàn ẹ̀ ń bá wa bẹ́tò lọ. Ẹ̀yin wa lórí ètò Oyinmomo lénìí kò ní ju báyìí lọ pẹ̀lú àlejò wa Rotimi Salami tí a ti fọ̀rọ̀ wérọ̀ nípa iṣẹ́ wọn, nípa ìhùwàsí wọn ní industry àti bí Ọlọ́run ṣe gbé ògo fún wọn. Orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ṣe wọn pé gbogbo ìgbà ni mo máa ń sọ fún yín wípé be patriotic citizens of the country. In tí ò bá tọ́ má ṣe, má bà ọmọlúàbí ẹ jẹ́, má bà ilé jẹ́, má bà ọ̀nà jẹ́. Rántí àwọn tí wọ́n jẹ́ ẹbí, ọ̀rẹ́, ará àdúgbò, àwọn tí wọ́n mọ̀ ẹ́, pàápàá jùlọ àwọn òbí ẹ ká ṣe dáadáa láàrin ara wa. Ire o. Oyinmomo.